nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn bàbá wa, àwọn ọ̀gá wa, àwọn aṣíwájú wa tó fẹ́ máa ṣẹlẹ̀ yìí kò dá o, kò dá o. Ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí láàrin àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ láti ọ̀dọ̀ bàbá wa Mídòmídò Lérè Ṣítù, Ọlọ́run ní jẹ́ kí àwa yín tì, àti bàbá wa Alhaji Oríyọmí Hamzat, àti bàbá wa Yẹmí Sòǹdé Jìgan. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́n tí ó bí ọ̀rọ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ gbọ́n tó bí ọ̀rọ̀ yìí, èyí tí bàbá wa Lérè Ṣítù kọ́kọ́ sọ kó tó di wípé aṣíwájú wa Gígan Àkàlà Yẹmí Sòǹdé náà sọ̀rọ̀. Ṣùgbọ́n mi ò tí ì rí ibi tí bàbá wa tí mo ti rẹ̀ pé wọ́n ti ẹ̀ sọ̀rọ̀, Alhaji Oríyọmí Hamzat, tí mo ti rẹ̀ pé àwọn gan ni wọ́n sọ̀rọ̀ jù, mi ò tí ì rí ibi tí wọ́n ti sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹgbọ́n tí bàbá Lérè Ṣítù sọ, kẹ̀dẹ̀ gbọ́wọ́ reply tí ọ̀gá wa bàbá wa Yẹmí Sòǹdé náà sọ padà sí wọn. Àwa ò tó sọ̀rọ̀, ṣùgbọ́n kákan Yorùbá ní ẹni tó àlejò tó sọ̀kò sórù lé dandan ni kó nílé ó jáde tó sí bí òwe. Ṣùgbọ́n torí pé bó ṣe ń lọ, àwa náà ní láti dá sí àwọn àyè kọ̀ọ̀kan toró ti bọ́ sí ọ̀rọ̀ eégún tó ti jáde ti kúrò ní àìwò, ó ti bọ́ sọ̀rọ̀ gbangba. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ o, ní tó fẹ́ máa ṣẹlẹ̀ láàrin sọ̀rọ̀sọ̀rọ̀ yóò dá o. Yẹmí Sòǹdé wọ́n nítorí ọjọ́ Òrègún la fi ń ṣoore. Mi tiẹ̀ mọ̀ bó ṣe níjọ́ tí mo kọ́kọ́ rí Yẹmí Sòǹdé, mo ní tání mi ò tiẹ̀ kí nífẹ̀ẹ́. Ó introduce ara rẹ̀, òun ń ṣe forestry àbí nǹkan ní University of Ibadan. Ó ní mo máa ń like program yìí gan. Mo ní are you interested in this job? Ó lóun ní interest. Ó ní bọ̀ tí iṣẹ́ ti máa ń pọ̀ nínú ọgbà, ẹ̀kọ́ kan òun fẹ́ máa wá bí o, òun kàn máa like bẹ́ẹ̀ ṣe máa ń ṣe program yìí o, ìgbàṣegbà òòṣà ò kíní kan ṣẹlẹ́dẹ̀ ní pàkọ́. Bá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn, gbogbo aṣọ kọ́lá àṣà lọ́rùn délé. N tó kàn dàbí ẹni pé kò mú kí àárín wa ó gún ni pé nígbà tí irú èmi Lérè Ṣítù ti máa nawọ́ ìfẹ́ sí irú àwọn tí Ọlọ́run lò, wípé àwọn náà gba ìrírí àti ìmọ̀ látọ̀dọ̀ mi, tẹ́wàá máa wá gan pápẹ́ bí ẹni pé mi ò mọ Lérè Ṣítù rí. Kò ságbàlagbà tó lè gbarú ẹ̀. Ṣé mi tí mo ti ń ṣètò ní OGBC lẹ́fẹ̀ẹ́ láwà tí mo ti ń ṣètò bàbá ètò pẹ̀lú ọ̀gá mi Tọ́ba Ọ̀pálẹ̀ ni màá wá máa ṣe 5 minutes 3 minutes as one of the crew lórí ètò Agbo Ìfẹ́, tí ẹni tó bá ń ṣètò Agbo Ìfẹ́ wá sọ pé òun lòun kẹ́mi ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ kò possible. Kàkà bẹ́ẹ̀ ó tún fi wá boost program ni pé ready made market ni wọ́, èmi ń ṣe ẹni tí ó wá kọ́ṣẹ́ lábẹ́ Lérè Ṣítù láyé. Àmọ́ ọ̀gá mi ni o, toró ṣáájú mi bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò, àmọ́ mi ìkọ́ṣẹ́ lábẹ́ ẹ̀. Tọ́ba Ọ̀pálẹ̀ yẹn mo kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀. By the time tí máa dé BCOS mo ti ṣọdún 6 lórí afẹ́fẹ́. Akọgbà túgbàká ẹjẹ́ ń wá síbẹ̀ gan-an, kò sí ní tó burú ń bẹ̀ kéèyàn máa wá public sympathy tó bá ti jẹ́ ọ̀nà tó fẹ́ tọ̀ ní tiẹ̀ nìyẹn. Number 11, téèyàn bá fẹ́ wá public sympathy kò sí tó burú ń bẹ̀ tó bá ti jẹ́ ohun tó ń fẹ́ ṣe nìyẹn tiẹ̀. Àmọ́ tó bá fẹ́ wá public sympathy má torí ìyẹn máa fẹnu bà tàwọn èèyàn jẹ́. Táwọn èèyàn bá wá jáde fún ẹ tó sọ ohun tí wọn náà ń ṣe ń kọ́, a wá bẹ̀rẹ̀ sí í lé nìkan èjèèjì. Ọ̀pọ̀lọpọ̀ tó mọ ìtàn yẹn mọ̀, àmọ́ ẹ jẹ́ ń pápírí kí n ra pápírí. Lágbájá ó ṣe lóore, tàmẹ̀dò ó ṣe lóore, làkàṣègbè ó ṣe lóore. Ó ṣe wá jẹ́ lágbájá tàmẹ̀dò làkàṣègbè yẹn gbogbo wọn ló kàn ṣe. Ó dẹ̀ yẹra ẹ wò náà.
nígbà tí ìṣe pórí gbogbo wọn yí dànù á ti ẹ̀rí lágbájá àbí tàmẹ̀dù àbí àṣàrí kanú wọn tí ó mọ̀ rí. Àmọ́ tó o bá ti ń ràn yàn lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ràn wọ́n lọ́wọ́ tó bá tó àsìkò ìwọ náà ló padà lọ ṣọ̀tẹ̀ wọn lẹ́yìn bó o ṣe fẹ́mi náà. Àbí ṣé ká máa sọ gbogbo ẹ̀ láfẹ́fẹ́ ni. Ebo o ṣe fún Bádé Ojú Adé. Àbọ̀ ò ṣe fún Ṣeun Awódélé ní Soul FM ni. Bó lọ gbàmọ̀ lọ́wọ́ ń bẹ̀. Akọgbàtúgbàká. Àbọ̀ ò ṣe fún Fẹ́rànmi Babalọ́lá tó fún ẹ ní jíngù IBEDC. Kò bóun voice jíngù. Ó ti gba ẹ̀yìn lọ gbaṣẹ́ mọ́ Fẹ́rànmi lọ́wọ́ ló ń jẹ́ dọ́là náà. Ṣé kí Fẹ́rànmi jáde kó sọ̀rọ̀ ni? Àbọ̀ ò ṣe fọ́dẹ̀ ìlú Ìbàdàn ni. Gẹ́gẹ́ bí producer lórí Ọdẹ Akọni tí yẹn ní sponsor tó pọ̀ bó bá gbowó aṣa sí méjì producer mi ẹ gbà ó. Àwọn àtọwọ́ bọ̀ mí lẹ́nu. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kárọ̀ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ́ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.